Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù 5 minutes ṣùgbọ́n ká tó tẹ̀síwájú mo lérò pé gbogbo yín máa fẹ́ wo apá kejì fíìmù 5 minutes. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ wo apá kejì fíìmù 5 minutes ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù 5 minutes torí wípé àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù 5 minutes tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o, ẹ gbìyànjú láti tẹ subscribe button láti wo apá kejì fíìmù 5 minutes. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù 5 minutes apá kejì. Mo lérò pé gbogbo yín ti wo apá kìíní fíìmù náà. Fún àwọn tí ò bá ti wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà. Àpáta TV ló ń ṣò rẹ̀ lórí YouTube. Fún àwọn tó dẹ̀ ti wò ó, ẹ ṣáà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù 5 minutes. Kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà? Ṣé graphics fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni tàbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà àwọn lẹ nífẹ̀ẹ́ sí jù tàbí storyline fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù? Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù 5 minutes ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí apá kejì fíìmù náà. Ire o, ó dọjọ́ mi ọjọ́ rẹ̀.